A kú dédé ìwòyí o, a sì tún kú òpin ọ̀sẹ̀. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ọmọbìnrin Àlímọ́tù Mọ̀rádékẹ́ Àjọkẹ́ Òṣùbùnmi tí ó jẹ́ ọmọ ọdún 10 years ní ó ru igbá síwájú ọjọ́ ayẹyẹ ti Ọ̀ṣun Òṣogbo ọdún 2026 èyí tí agbami ètò gangan jẹ́ ọjọ́ Ẹtì lẹ́yìn tí ó ti ṣe gbogbo ètò ìrúbọ ti Ifá. Olùṣe ètò ìbílẹ̀ orí afẹ́fẹ́ Wáṣere ni ó jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ lọ́jọ́bọ̀ wípé Arúgbá ti parí gbogbo ètò tó yẹ kí ó ṣe èyí tí yóò jẹ́ kí ó wà ní ìgbáradì fún ògidì ètò ayẹyẹ ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn ọlọ́pàá àpapọ̀ ti orílẹ̀-èdè Thailand ni wọ́n gbé ìròyìn eléyìí síta pé ọmọ kékeré tí kò tíì dàgbà rárá ni ó lo ìbọn ìléwọ́ bàbá rẹ̀ láti fi pa òbí tí ó bí àwọn òbí rẹ̀. Lẹ́yìn náà ló kọjá lọ sí iléèwé Devsrin North Aburi School ní agbègbè North Aburi níbi tí ó ti parí iṣẹ́ ìkọlù ìpànìyàn tí ó gùnlé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá àpapọ̀ ilẹ̀ náà sọ ni pé àwọn ènìyàn 8 ló pa lọ́jọ́ náà tí í ṣe olùkọ́ 3 àti àwọn akẹ́kọ̀ọ́ 3. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Vanguard. Olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ló gbé sórí ẹ̀rọ ìjọba X ní Ọjọ́bọ̀ pé ààrẹ Bọ́lá Tinubu ti sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè lórí ẹ̀rọ ìlà ìpè ìbánisọ̀rọ̀ wípé òun ti pàṣẹ fún àjọ EFCC láti padà lọ sílé ẹjọ́ kí wọ́n sì lọ gbé ẹsẹ̀ kúrò lórí àpò owó ìṣúná ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Nation. Ọ̀gá àgbà yanyan ti iléeṣẹ́ ọlọ́pàá IGP Ọlátúnjí Dìísù ti sọ fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi ọkàn balẹ̀ lórí ètò ìdìbò sí ipò gómìnà tí ó ń bọ̀ lọ́nà. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn yóò kó ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn síwájú, níjọ́ àti lẹ́yìn ètò ìdìbò. Nítorí ìdí èyí, ó wá rọ àwọn olùdìbò láti tú yáyáyàyà sí ìta níjọ́ náà kí wọ́n lè wá ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Nàìjíríà rere. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ti ń rí agbègbè ìjọba ìbílẹ̀ 13 àti ẹkùn agbègbè tí ó tó 34 pẹ̀lú lílo ìmọ̀ ẹ̀rọ Yanga Africa láti fi ṣe àwárí àwọn agbègbè wọ̀nyí tí wọ́n ní àsopọ̀ láti jẹ́ kí rògbòdìyàn wàhálà yánpọnyánrin ètò òṣèlú farahàn níbẹ̀. Síbẹ̀, àwọn yóò rí dájú pé àlàáfíà jọba ní gbogbo ibẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Leadership. Àwọn ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti fi ẹ̀sùn kan Presidential Foreign Investment Promotion Council (PFIPC) lórí ìfàǹfà àti kùdìẹ̀kudiẹ tuntun tó ṣúyọ lára ìwé tí wọ́n fi dá àjọ ìgbìmọ̀ náà sílẹ̀. Bí ó ti jẹ́ wípé ilé ìgbìmọ̀ ti ìpínlẹ̀ ti tètè yẹra kúrò nípa bí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ tí wọ́n sì tún ṣẹ́ bí àwọn àjọ ìgbìmọ̀ náà ṣe ń rí owó ètò ìṣúná gbà. Gbogbo wọn láì yọ iléeṣẹ́ FRC sílẹ̀ ló yọjú sí ilé ẹjọ́ ní Ọjọ́bọ̀ láti sọ tẹnu wọn lórí ayédèrú ìdásílẹ̀ àjọ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Premium Time. Olórí ẹgbẹ́ àwọn obìnrin láti agbègbè 16 ní Kundu Ward ti agbègbè Kanṣu Wali ní ìlú Àbújá ti ṣe ìpolongo tí wọ́n sì tún ti ṣe ìfilọ́lẹ̀ ètò gbígbógun ti ṣíṣe ìgbọ̀nsẹ̀ ìta gbangba èyí tí ó gbọ́dọ̀ dópin àti jíjẹ́ kí ètò ìmọ́tótó gba gbogbo wọ́ọ̀dù tí ó wà ní ìlú Àbújá kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Fatima Muhammed tí ó jẹ́ ọ̀kan lára àwọn 145 tí wọ́n gba òmìnira kúrò lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí wọn gbé ní Woro ìpínlẹ̀ Kwara èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n kó wọn lé ìjọba ìpínlẹ̀ Niger lọ́wọ́ ni ó ṣàlàyé ohun tí ojú wọn rí, ìdojúkọ tí wọ́n bá pàdé àti ìyà tí wọ́n jẹ fún oṣù 6 àti ọ̀sẹ̀ 2 6 months 2 weeks tí wọ́n lò ní akóló bùbá àwọn agbébọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Gómìnà ìpínlẹ̀ Imo tí ó sì tún jẹ́ alága fún ìgbìmọ̀ gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti sọ pé òun kì í ṣe olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítorí ìdí èyí ni òun ṣe dúró lórí ṣíṣe àtìlẹ́yìn fún olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú òun nìkan.
ó tún wáá ṣàpèjúwe ìràwọ̀ olórin ìlúmọ̀ọ́ká David Adeleke tí gbogbo ayé mọ̀ sí Davido gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ìdí nìyí tí òun fi jìnnà sí ọ̀rọ̀ tí Ambrose Nwangwu sọ níbi tí ó ti bu ẹnu àtẹ́ lu Davido nígbà tí ó ń rọ Uzodinma wípé kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba nínú ètò ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ń bọ̀ lọ́nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Sun. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí ìràwọ̀ olórin nì David Adeleke tí gbogbo ayé mọ̀ sí Davido láti ṣe àfihàn ìfẹ́ rẹ̀ sínú ètò òṣèlú àpapọ̀ kí ó sì tún fi ẹjọ́ ààrẹ Bọ́lá Tinubu sun ààrẹ ilẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump. Ìpè yìí wá lẹ́yìn tí olórin yìí sọ pé òun yóò jẹ́ kí ààrẹ Trump dá sí ètò ìdìbò sí ipò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó ń bọ̀ lọ́nà tí wọ́n bá yí èsì ìdìbò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Post. Alága ẹgbẹ́ àwọn ológun tí wọ́n ti fẹ̀yìntì Reminaf ẹ̀ka ti ìpínlẹ̀ Borno ajagun-fẹ̀yìntì Lieutenant Commander Bukar Yari Haji ti ṣe àfihàn ìgbáradì wọn láti darapọ̀ mọ́ òṣìṣẹ́ elétò ààbò National Center ti Control of Small Arms and Light Weapons (NCCSOR) èyí tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ètò ààbò ti ìjọba àpapọ̀ tí ó wà lábẹ́ iléeṣẹ́ National Security Adviser sí ààrẹ Bọ́lá Tinubu. Gbogbo èròǹgbà wọn ni láti kojú lílo ohun ìjà olóró kéékèèké àti ńlá káàkiri apá ìlà-oòrùn àríwá ẹkùn gbogbo àgbègbè Òkè-Ọya. Wọ́n sọ èròǹgbà wọn yìí di mímọ̀ ní Ọjọ́bọ̀ nígbà tí àwọn ẹgbẹ́ Reminaf yìí pẹ̀lú alága wọn lọ ṣe àbẹ̀wò sí àjọ NCCSOR tí ó wà ní Maiduguri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.